Ẹlẹ́bẹ̀ wo ẹ káàbọ̀ o, ṣàlàáfíà ni mo bá yín. Ṣé dáadáa lẹ wà ń bẹ̀ gẹ́gẹ́ bí èmi náà ti wà níyìn? Bẹ́ẹ̀ a kú òpin ọ̀sẹ̀ yìí. Báwo ni ọ̀sẹ̀ yìí ṣé ó lọ dáadáa? Mo tún fi àsìkò yìí kí yín káàbọ̀ sórí ètò yìí ètò wa. Ètò Yorùbá L'èmi fún ti ọ̀sẹ̀ yìí. Adùnọlá Abọ́sẹ̀dé ọmọ Ṣókan ni orúkọ tí èmi ń jẹ́. Ohun tí a fẹ́ jọ gbé yẹ̀wò lọ́sẹ̀ yìí ó jẹ́ ohun kan tó ṣe kókó ṣe pàtàkì sí àwa Yorùbá nípa ìbáraẹnisọ̀rọ̀. Ẹ máa bá wa ká lọ. Ẹ káàbọ̀ padà. Ó dáa. Ohun tí a fẹ́ jọ gbé yẹ̀wò ní orí ètò Yorùbá L'èmi lọ́sẹ̀ yìí, òun náà ni àrokò. 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 Kí ni àrokò? Àrokò jẹ́ ọ̀nà kan tó ṣe pàtàkì tí a máa ń gbà láti fi bá ara wa sọ̀rọ̀ ní ilẹ̀ Yorùbá láyé àtijọ́ àti lóde òní gan pàápàá, nítorí wípé àwọn kan ṣì ń ṣe ní àwọn ìgbèríko kọ̀ọ̀kan, ní àwọn ìlú kọ̀ọ̀kan, ní àwọn abà láti fi bá ara wọn sọ̀rọ̀. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé a ní oríṣiríṣi àwọn ọ̀nà ìbáraẹnisọ̀rọ̀ ní ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n àrokò jẹ́ ọ̀nà kan tó ṣe kókó ṣe pàtàkì. Ó jẹ́ ọ̀nà kan tó ṣe gbòógì èyí tí a fi máa ń bá ara wa sọ̀rọ̀. Pàápàá jùlọ ní ayé àtijọ́, bóyá tí ẹni tó fẹ́ fi ránṣẹ́ àti ẹni tó fẹ́ gbà á tí wọ́n bá wà ní ibi tó jìnnà sí ara wọn tí a sì fẹ́ fi rán ènìyàn. Pàápàá jùlọ kí ẹni tí a bá fi rán má bàa mọ ohun tí ó wà nínú àrokò náà. Èyí á jẹ́ ọ̀nà ìbáraẹnisọ̀rọ̀ láàárín ẹni tí ó fẹ́ fi ránṣẹ́ àti ẹni tí a fi ránṣẹ́ sí, ìyẹn ẹni tí ó gbà á. Lónìí, a ó sọ díẹ̀ nínú àwọn àrokò tí a fi máa ń ránṣẹ́ àti àwọn ìtumọ̀ wọn. Ẹ máa fi ọkàn bá wa ká lọ. Bí ó bá sì ní èyí tí ẹ̀yin náà mọ̀, tí ẹ mọ àrokò náà àti ìtumọ̀ wọn, ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí n mọ̀ ní ìsàlẹ̀ àwòrán lóhùn yìí ká tún sọ̀rọ̀ nípa rẹ̀ síwájú àti síwájú sí i. Ẹ ṣeun. Ó dáa, ẹ jẹ́ ká wo àwọn àrokò mélòó kan yìí ká sì wo àwọn ìtumọ̀ wọn. Ẹ jẹ́ ká wo ìtumọ̀ àrokò eérú àti ọ̀gẹ̀dẹ̀. Yorùbá máa wí pé bí iná bá kú, a fi eérú bojú. Bí ọ̀gẹ̀dẹ̀ bá kú, a fi ọmọ rẹ̀ rọ́pò. Nítorí náà, bí ẹnìkan bá fi àrokò eérú àti ọ̀gẹ̀dẹ̀ ránṣẹ́ sí ẹlòmíràn, ó túmọ̀ sí wípé ẹni tó gbà á, bóyá bàbá rẹ̀ tàbí màmá rẹ̀ wọ́n ṣe aláìsí tàbí wọ́n papòdà ní ilé. Ìtumọ̀ àrokò eérú àti ọ̀gẹ̀dẹ̀ leléyìí. Àrokò ọsàn náà ńkọ́? Bí ẹnìkan bá fi àrokò ọsàn ránṣẹ́ sí ẹlòmíràn, ó túmọ̀ sí wípé ẹni yẹn sọ wípé inú mi dùn sí ọ tàbí inú mi yọ̀ sí ọ. Ó tún lè jẹ́ wípé mo nífẹ̀ẹ́ rẹ̀, mo fẹ́ràn rẹ̀. Èyí ni ìtumọ̀ àrokò ọsàn. Ó dáa. Bí a ṣe ń tẹ̀síwájú, bóyá ẹ rántí lára àwọn àrokò yìí tàbí ìtumọ̀ wọn, ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí n mọ̀ ní ìsàlẹ̀ àwòrán lóhùn yìí ká tún sọ̀rọ̀ nípa rẹ̀ sí iwájú àti sí iwájú sí i. Ẹ jẹ́ kí a tún wo àrokò aṣọ funfun. Aṣọ funfun. Tí a bá wo àwọn àrokò yìí láti ibi lílò àwọn tí à ń lò wọ́n fún, a rí i pé ó lọ papọ̀ pẹ̀lú àwọn ìtumọ̀ wọn. Aṣọ funfun. Aṣọ funfun. Tí a bá ní ká wò ó, aṣọ funfun láyìíká wa, àwọn tí à ń lò fún ohun tó mọ́, àlàáfíà, ìtùnú. Àrokò aṣọ funfun. Bí ẹnìkan bá fi aṣọ funfun ránṣẹ́ sí ẹnì kejì, ó túmọ̀ sí wípé ẹni tó fi ránṣẹ́ sọ fún ẹni tó gbà á wípé àlàáfíà. Àlàáfíà ni fún ọ, bóyá ohun kan ti ṣẹlẹ̀ sẹ́yìn tàbí nǹkan kan tàbí ìpayà wà. Ó ń sọ fún ẹni náà wípé àlàáfíà, àlàáfíà ti dé. Àlàáfíà ti wọlé dé. Àlàáfíà ni o. Bóyá kò sí ìjà mọ́, kò sí wàhálà mọ́, ṣùgbọ́n àlàáfíà òun ni ó jọba báyìí. Ní apá òdì kejì rẹ̀, tí a bá wo àrokò bóyá ọ̀bẹ, àdá, ìbọn tàbí ẹ̀tù tàbí aṣọ pupa. Tí a bá wo àwọn ìlò, ká wò ó láti bí àwọn ìlò wọn, ohun tí à ń lò wọ́n fún. Ìbọn, wọ́n fi lọ ń jagun ni.
ẹ̀tù ni wọ́n á fi sínú ìbọn láti lọ fi jagun. Aṣọ pupa túmọ̀ sí wàhálà. Ọ̀bẹ tàbí àdá kì í ṣe ohun tí a fi ń ṣeré rárá. Nítorí náà bí wọ́n bá fi àrokò ránṣẹ́ bóyá láti ìlú kan sí ìlú mìíràn, orílẹ̀-èdè kan sí orílẹ̀-èdè mìíràn, abà kan sí abà mìíràn, ìgbèríko kan sí ìgbèríko mìíràn, abúlé kan sí abúlé mìíràn, ó túmọ̀ sí wàhálà, ìjà, ogun. Ó túmọ̀ sí wípé ogun ń bọ̀ o tàbí wàhálà ń bọ̀ o, ẹ gbáradì. Bóyá ìjà ṣẹlẹ̀ láàárín ìlú kan sí òmíràn, nítorí náà wọ́n á máa pa àrokò yìí sí ara wọn láti fi sọ wípé ìjà ń bọ̀, ogun ń bọ̀, wàhálà ń bọ̀. Ó dà, ẹ jẹ́ kí a tẹ̀síwájú. Ẹ jẹ́ kí a wo àrokò òòyà tàbí ìyarun. Kí ni a máa ń fi ìyarun tàbí òòyà ṣe? A fi máa ń ya irun. Ká wò láti ibi lílò wọn. Bí irun bá so papọ̀, a ó mú òòyà tàbí ìyarun láti fi ya wọn sí ọ̀tọ̀ọ̀tọ̀. Àrokò yìí sọ nípa ìpínyà. Bí ẹnìkan bá fi àrokò òòyà tàbí ìyarun ránṣẹ́ sí ẹlòmíràn, ó túmọ̀ sí wípé ìbánidọ́rẹ̀ẹ́ tó wà láàrin wa ó ti parí, ó ti dópin. Kódà àwọn àrokò mìíràn wo ni èyí náà túmọ̀ pẹ̀lú àwọn ìtumọ̀ wọn? Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí n mọ̀, ká sọ̀rọ̀ nípa rẹ̀ síwájú àti síwájú sí i. Adùnọlá Abọ́sẹ̀dé ọmọ Ṣókàn lórúkọ tí èmi ń jẹ́. Títí di ọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ má gbàgbé Yorùbá L'èmi lẹ́tọ̀. Ètò ni Yorùbá L'èmi. Ẹ máa darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ Ẹtì lórí Yorùbá L'èmi TV ní YouTube. Títí di ìgbà mìíràn, ire kàbìtì lọ́nà gbogbo wa o. Ó dàbọ̀.